ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo tí ń tẹ̀lé súnnà òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba yìí òun náà lọ́ba tí ó fi wá mọ̀nà, ọba yìí iná làwọn ń bẹ̀ kọ́lọ́run kọ́wọ́lá agbára rẹ̀ kọ́lọ́mọ́ sì wá lọ́nà láíláí tọmọtọmọ. Àwọn ìran wa lọ́kùnrin lóbìnrin kọ́lọ́mọ́dé wọ́n ṣe ẹ̀sìn mí lẹ́yìn Islam. A kí gbogbo àwọn tí wọ́n gbà wá lálejò ní àdúgbò yìí kọ́lọ́mọ́sà bá ní san wọ́n lẹ́san dáadáa. Gbogbo àwa jàmáà lọ́kùnrin lóbìnrin abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sà ṣàánú wa. لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله. ẹjá lọ́lẹ̀ ìmá ipé tíra tí ó jẹ́ òdodo tá ní máa tẹ̀lé ọ̀nà al-Qur'an wa khayrul hadyi hadyu nabi Muhammadin sallallahu alaihi wasallam. ẹ̀rí ìmọ̀nà tá nábì fílẹ̀ fún wáyé ìmọ̀nà tí ò ní dàrú ni kò sí ń tọ́ dátó. wa sharral umuri muhdathatuha, gbogbo èyí tí wọ́n bá tún dálẹ̀ táà tó ń gbọ́ tó yàtọ̀ sí tó wà ní al-Qur'an tá gbé lọ́wọ́ àti súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, òun ni wọ́n ń pè ní àdádálẹ̀. wa kullu muhdathatin bid'a wa kullu bid'atin dalalah. gbogbo àdádálẹ̀ pátá táà bá tún gbọ́ láyé lè ní tí wọ́n tún pè lẹ́sìn ànù ni, ànù sì ní bídíà ni wọ́n ń pè lánù, ànù wọn ń pè ní bídíà. Ibo ni wọ́n wá darí sí jama inú náà Ọlọ́run ni kọ́lọ́mọ́ sí wa lọ́mọ náà. Shaitan al-mal'un la'natullahi alayhi. Ash-shaitan kò sinmi láti máa ṣì àwọn èèyàn lọ́nà. Shaitan ò sinmi láti máa dá ìrújúlẹ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn. Shaitan ò fi wálẹ̀ ìrìn lára wa bẹ́jẹ̀ sí rìn ni. Àwọn aláàmà wa máa dúró tọ́lọ́hun, a máa dúró ti súnnà, a máa béèrè tí ọ̀bá yé wa lọ́dọ̀ àwọn àfáà súnnà. Èyí ni ipa ṣètọ́nù fi ní káwa lágbàlá ayé lè ní ipa ṣètọ́nù tí ń ká àwọn èèyàn tí wọ́n bí sínú ẹ̀sìn Islam, àwọn èèyàn tí wọ́n bí sínú súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àwọn èèyàn tí wọ́n bí tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà àwọn salaf as-salafu salih, àwọn sahaba al-kiram. lè ní wọn ò sínú Islam mọ́, wọ́n sì ń kírun, wọ́n sì ń gbáwẹ̀, wọ́n sì ń lọ Mákà, kódà wọn a máa dárùn gbà sí, àwọn ìyàwó wọn a máa lo jalbab. Àwọn là ń pè ní Shia. bọ́bá rí Shia báyìí mùsùlùmí ló rẹ̀ pé ń bọ̀, kìí sì ṣe mùsùlùmí. àṣetáni lọ wọlé tọ̀ wọ́n, ọ̀dọ̀ ọ̀nà rúmọ́ wọn lọ́wọ́, ọba yẹ̀sí wọn jẹ́, ọ̀pẹ Ọlọ́run ní nǹkan míì fún wọn, wọ́n wá tẹ̀lé àṣetáni. wọn ọ̀lẹ́rí kan o, ṣètọ́nà ọ̀lẹ́rí o tí ó fún wọn o, ròyìnròyìn náà ni ẹ̀ṣìrò báyìí, ọyẹ kórí báyìí, ayọ́kẹ́ ní gbàgbé báyìí lórí èrò lásán náà. Ọlọ́dẹ̀ ti fi tírálẹ̀ fún wa tá a máa wò tọ́nà bá fẹ́ dàrú, súnnà bẹ́ẹ̀lẹ̀ tá a máa kà tá a bá lójútù ẹ̀ mọ́. Àgbákò tó ṣẹlẹ̀ ní àgbáńlá ayé wa yìí, nínú àwọn àgbákò tó ṣẹlẹ̀ òun ọ̀rọ̀ Ṣíà. ìtọ́jú afẹ́ mẹ́nubà òun náà ni pé
wọ́n ti wá bẹ̀rẹ̀ sí máa fọnrere dáwà wọn, àkídà wọn, ìgbàgbọ́ wọn, ìmánì wọn, wọ́n wá ń gbìyànjú láti fọ́n sí gbogbo ayé kí gbogbo wa ká lè dàbí àwọn. Ẹni tí ó bá sì jọ àwọn pa ni, àwọn jà lógun ni, àwọn da ẹkọ́nọ́mì ẹ̀rú ni. Wọ́n wá pàdé papọ̀ mọ́ àwọn ọ̀tá ẹ̀sìn, wọ́n pàdé papọ̀ mọ́ àwọn ọ̀tá ẹ̀sìn lágbàlá ayé, wọ́n sì ń pera wọn mùsùlùmí. Àṣírí wọn la fẹ́ túlẹ̀ ní jàmá. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ká lè fa àwọn ọmọ wa létí, àtàwọn ìyàwó wa, àtàwọn ẹbí wa, àtàwọn ọ̀rẹ́ wa, àtàwọn jàmá wa, àtàwọn súdẹ́ǹtì wa, ipe tá a bá ti rí traces lára ẹnìkan tí ń bú sàhábà kan àbí ń ṣépèlé wọn, ká lè mọ̀ pé ó ti di ṣíà. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Àtàṣẹ́yọ̀ bọ́ọ̀ ló ṣe bẹ̀rẹ̀, bó ní ṣíà ṣe bẹ̀rẹ̀. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Wallahi nígbàtà nábì ń bẹ láyé èṣù gbéró bọ́bá ti ń gbérí báyìí lànàbí ọmọ gbá lérí padà, nígbà tí ń ṣe aburú lànàbí ọmọ túfó. Nígbà nábì lọ́tán Abubakar náà bẹ̀rẹ̀ khilafa radiyallahu ta'ala anhu. Abubakar Ọlọ́run ṣàánú gbogbo mùsùlùmí ọjọ́ kan. Nígbà ọ̀yá àfáwà Umar ibn Khattab àwọn náà bẹ̀rẹ̀ sí ṣe khilafa gbogbo ìlú gbogbo ẹ̀sìn ọjọ́ kan. Nígbàtí ọkàn àfáwà Uthman ibn al-Affan radiyallahu ta'ala anhum kọlọmbá ní kẹ gbogbo wọn, níbẹ̀ ni wàhálà ti ṣẹlẹ̀. Àwọn Yahudi, àwọn Júù, wọ́n bá nábì fa gan, àbá nábì ṣẹ́gun wọn, wọ́n bá Abubakar fa, Abubakar ṣẹ́gun wọn, Umaru ṣẹ́gun wọn. Nígbà wọ́n dẹ́sùkò Uthman ibn Affan, wọ́n wá ronú pé kí làwọn ṣe báyìí. Nítawọn ṣe ni pé kẹ́nìkan lọlẹ̀ gbà sílámù lára wọn, kọ́ wá máa bẹ láàrin wọn. Onítọ̀wọ́n ni wọ́n pè ní Abdullahi ibn Saba. Abdullahi orúkọ rẹ̀, la ilaha illallah. Abdullahi ibn Saba wọ́n ní òun ni kọ́ lọlẹ̀ sọ fún Uthmanu pé òun gba Islam. Òun ló bẹ̀rẹ̀ wàhálà yìí. Ara rẹ̀ ni àwọn Ṣíà ti yọ. Màjúsí ni Màjúsí àti Yahudi gbogbo wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n darapọ̀ mọ́ mùsùlùmí páwọn náà ń jẹ́ mùsùlùmí òdodo. Àwọn abọ́gi, àwọn abọ́ná àti àwọn Yahudi jù. Àwọn táwọn iná wọ́n bẹ̀rẹ̀ mọ̀náfìkì. Nígbàtí àfáà Uthman dérí khilafa, wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ fún gbogbo àwọn aráàlú wípé ẹ̀rí eléri wa ni. Eléri wa báwo ní ṣe ń ṣe báyìí? Ẹ̀rí pé àwọn khalifa tí wọ́n yàn fún wa nísìn, ẹ̀rí pé àwọn ẹbí wọn lọ́pọ̀ nínú ìjọba ni, tí ó sì rí bẹ́ẹ̀. Bẹ́bí bá wà ń bẹ̀, ẹbí tó competent ni, tó máa ti ń ṣe. Ará àtàwà ń bẹ̀, gbogbo àwọn sàhábà ni wọ́n fi sáàyè kọ̀ọ̀kan láti máa mójútó ẹ̀sìn àtayé wọn. Wọ́n wá lọ lè ṣe mọ̀náfìkì, wọ́n sàpadà pera wọn jọ pẹ̀lú àwọn tí èsè mùsùlùmí tí wọ́n dáṣọ mùsùlùmí bóra yìí. Wọ́n wá lọ lè máa convince àwọn èèyàn bí wọ́n ṣe meeting ní pé àwọn sì pa Khalifa Uthman ibn Affan. Wallahi wọ́n sì gbìyànjú lóòótọ́, gbogbo wọ́n gbé nǹkan jà lọ́wọ́. Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ọwá gbọ́ wípé wọ́n ti dòrìká ilé Khalifa Uthman. Ọwá sọ fún mọ́rẹ̀ Hassan, ó ní wà Hassan, ọya ihmil silah, wọ́n náà gbé nǹkan jà rẹ lọ́wọ́, èmi náà ti gbé tèmi, yá lọ lè bá Uthman ká lè dáàbòbò níbi aburú àwọn ọ̀tá ẹ̀sìn mùsùlùmí náà gbogbo wọn. Àmọ́ àwọn tí ìṣe mùsùlùmí òríjínà wà láàrin wọn, àwọn èèyàn ni wọ́n ń da ọpọlọ àwọn nǹkan tó yún ìmá ni wọ́n tó nǹkan, àwọn ni wọ́n ń dàrú. Faqataluhu, wọ́n wọlé, wọ́n sì pa Uthman ibn Affan. Bí wọ́n sì pa Uthman báyìí, wọ́n ní ìyàwó rẹ̀ ní qataluhu, wọ́n pa fa innahu la yuhyi al-layla kullaha bil Qur'an. Àfá náwó yìí, àfá ọkọ mi tí ma náwó lọ́sàn, àmọ́ lóru tẹ́ bá bá níbi ó jòkó sí Al-Qur'ani ní máa ń káwọ́. Allahu akbar.
ọlọ́mọ́sà ṣe gbogbo àwọn olówó wa ọlọ́mọ́sà bá ní ṣe wọ́n báyìí ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa wọ̀nyí al-marhalatayn ṣe rí ìbẹ̀rẹ̀ ṣíà ìpele méjì ni ìpele àkọ́kọ́ nígbàtí Àlí tó wá bọ́ sí èrí ìjọba wọ́n ní kó tó bọ́ sórí ìjọba ibi wọ́n ti kọ́kọ́ yapa àwọn mọ̀nàfíkì burúkú yìí Àlí ni ohun tó ń wà yìí òun ni igbá kẹrin lóòótọ́ àmọ́ ẹ má jà á tí jẹ oyè ẹ má jà á tí yàn mí ṣe ìjọba ẹ jẹ́ àkọ́kọ́ wá àwọn tó pa ọ̀gá wa yìí náà làwọn mọ̀nàfíkì táwí ní ọmọ ní ìwọ Àlí anífẹ́ rẹ púpọ̀ ìwọ náà lọ́kàn ó ti yá o kò sí kankan tí ń di ọlọ́wọ́ mọ́ Àlí ní àní ẹsẹ̀ sùúrù wọ́n ní rọrùn wọ́n ní bọ́ọ̀ bá ti lè bọ́ sí rí ìjọba báyìí a sì kẹ̀yìn sí ọ ọlọ́wọ́ mọ́ṣẹ́ ìsànú wa àwọn kan bá tún kó jọ nínú wọn wọ́n bá lọ lè bá Àlí wọ́n dọ́dọ̀ Àlí báyìí ẹ̀mọ́ tí wọ́n ṣe náà fi rí kalẹ̀ Àlí ní kí ló dé tẹ́ fi rí kalẹ̀ qalu nuhibbuk wọ́n ní a nífẹ̀ẹ́ rẹ̀ ni we love you wa qalu la wọ́n wá sọ fún pé anta ìwọ náà ni qala wa man ana Àlí ní tàbí mi qalu al-khaliqul bari bàbá rí ọlọ́run ọba tí dá ẹ̀dá tí kẹran bọnú egun tí tegun bọnú ẹran bá ti rí wọ nígbà tí rí ọ àti rọ́nà fàbájúbà aléhìm Àlí bá bẹ̀rẹ̀ sí bínú wípé irú ìfẹ́ burúkú lélẹ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ pé òrìṣà náà ìfẹ́ àwọn wádù yàgúsù yàwótù násírù àwọn ẹni eré tọ́lọ̀ ọ̀rọ̀ yìí nínú sọ́tù nóò ṣẹ́ẹ̀ mọ̀ pé ìfẹ́ wọn náà wọ́n ní tí wọ́n fi mọ èrè wọn tí wọ́n fi padà ń fi ń bọ èrè ìfẹ́ yìí náà ni bọ́ọ̀bá nífẹ̀ẹ́ kankan ìtọ́lọ̀ ọlọ́run adẹ́dà ni ó nífẹ̀ẹ́ o àtẹni tí máa ń fẹ́ràn ọlọ́run ẹni máa ń fẹ́ràn ọlọ́run irú ìfẹ́ tó ní sọ́lọ́run mọ́ ní sí ẹrú ọlọ́run ọba wa ibẹ̀ ni gbogbo aburú ti máa ń bẹ̀rẹ̀ wọ́n ní anífẹ̀ẹ́ rẹ ni lẹ́wọ́n fi ìròyìn ọlọ́run bá ròyìn èmi lọ́ba bínú lọ́ba ní ọyá ẹ má sọ bẹ́ẹ̀ máa o wọ́n ní sọ ọmọ pé ìwọ ni ọmọ ẹ̀gbọ́n ànábì ni ọmọ pé wọ́n lọ fẹ́ Fátímà ọmọ ànábì ni ìwọ gan ló yẹ kó jẹ́ khalifa alákọ̀ọ́kọ́ Àlí ní alọ́rọ̀ tẹ́ sọ ní ẹlẹ́ túbá lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní àníwọ̀ ní khaliqul bari bàbá ti rí Ọlọ́run ọba dẹ́dà wọ́n gan lọ́lọ́run ó ní ẹtúbá wọn láwọn túbá lọ́bá kó wọn jọ ó ní ẹwà ẹkù fẹ́ wọ́n lọ́bá gbẹ́kòtò lọ́bá dà wọ́n bẹ̀ lọ́bá da ẹ̀pẹ̀ bọ̀ wọ́n lérí nínú ẹgbàá wá kan wọ́n ló sun wọn ná síbẹ̀ ìpè ìtẹ́yìn ìfẹ́ bẹ̀rẹ̀ yìí òòsà tí ànábì wá parẹ́ tó fi lọ òun tó bẹ̀rẹ̀ al-marhalatu thaniya wọ́n ní kọ́dà nígbàtí wọ́n wọ tí wọ́n jóná ìtàn wọ́n láwọn kan wọ́n wá ní àwọn oníṣẹ́ mímọ̀ wí tí àwọn wí nítorí pé la yu'adhibu bin-nari illa rabbun-nar ẹnìkan ò ní fi iná jóyàn àfikọ́ jí Ọlọ́run ọba tó dáná wọ́n wá ń jura wọ́n sínú iná wọ́n wá ń jura látara ìfẹ́ Àlí ipé bí wọ́n ló dáná wọ́n ló níná báwọn bá wọnú ná àwọn lè pàdé rẹ̀ láti Jánnà ni sẹ́mọ̀ pé ibú original ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa eléyìí lọ bẹ́ẹ̀ Àlí bá wọn jà lẹ́yìn Àlí náà wọ́n tún ṣe gbogbo aburú yìí lọ àwọn tí wọ́n wá dà sí pé àwa la fẹ́ràn Àlí a fẹ́ràn Fátímà ìyàwó rẹ̀ a sì fẹ́ràn Hasan àti Hussein ọmọ Fátímà al-marhalatu thaniya wọ́n ní wọ́n ò lágbára tó nǹkan nígbà tó wá dìgbà tí wọ́n pa Hussein àwọn tí wọ́n pa Hussein yìí àwọn ọ̀tá tí wọ́n jẹ́ àwọn ọ̀tá tí wọ́n wà fún fámílì Ànábì wọ́n kórìíra Hasan wọ́n kórìíra Hussein radiyallahu ta'ala anhuma kọ́lọ̀n kọba ní ṣàánú àwọn méjèèjì kọ́lọ̀n bá ní kẹwọn qataluhu wọ́n pa Hussein ẹ̀yọ́ mayawa hadhihi bidayatul fitna eléyìí ni ìbẹ̀rẹ̀ wàhálà tó ní agbára jù gbogbo àwọn aróko sàǹkó aróko wọn ń gọ̀ dáadáa kọ̀mọ́ tí lọ
àwọn ará oko ní Iraki, àwọn ará oko láwọn ilẹ̀ Lárúbáwá míì wọ́n bá kóra wọn jọ, wọ́n ní sáwọn sọ pé àwọn tí wọ́n ń pera wọn mùsùlùmí wọ́n fẹ́ máa pa fámílì ànábì lọ́kọ̀ọ̀kan ni. àwọn eléyìí àwọn ọ̀tá ni, ta ló pa Uthman ebọ́ ta ni, ta ló pa Umar ibn Khattab ebọ́ ta ni, ebi mọ́rùn kírun lọ́wọ́ ni Màjúsí abọ́ná ló gún ní ọkọ̀ lérí irun. àdébà Muhammad náà kú àbí òkú, wọn ò pa òun kò tó kú fúnra rẹ̀ ni. Hùsẹ́ìnì kọ́ ni ọkọ̀ kú nínú àwọn tá a fẹ́ràn tí wọ́n jẹ́ fámílì ànábì náà kú, wàhálà ó ṣẹlẹ̀. Abubakar kú, wàhálà ó ṣẹlẹ̀. Umar kú, wàhálà ó ṣẹlẹ̀. Uthman kú, wàhálà abẹ oye kò tó nǹkan. Nígbà Hùsẹ́ìnì tó kú, àwọn táwọn ìbá kóra wọn jọ, wọ́n wá di alágbára, wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé gbogbo àwọn tó bá jẹ́ mùsùlùmí yàtọ̀ sí àwọn sàhábà lọ́jẹ́ ni ó, igbákejì sàhábà ni ó, igbákẹta sàhábà ni ó, àtàwọn mùsùlùmí míì tí wọ́n jọyìn àwọn gbogbo wọn làwọn máa bá jà. àwọn àwọn olóko sí wọn lábẹ́ tí wọ́n fi dá wà lálẹ́ láàrin mùsùlùmí, àwọn mọ̀náfìkì, Yahudi, Nasara, Màjúsí. wàhálà náà wọ́n fẹ́ dálẹ̀ tí wọ́n fi pa Umaru lérí irun. ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa ṣẹwárí wọ́n nígbà yìí ni wàhálà wa bẹ́ẹ̀lẹ̀. irọ́ tí wọ́n wá pa ni pé wọ́n ní Muawiya tí ń ṣèjọba lẹ́yìn Ali, wọ́n ní Muawiya yẹn òun ló rán àwọn ọmọ rẹ̀ kí wọ́n lọ lè pa Hussein. bóun ni sàhábà ó sì wá ní kí wọ́n lè pa ọmọ Ali, bóun sàhábà kan sọ pé kí wọ́n lè pa ọmọ obìnrin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. gbogbo eléyìí rúmọ̀ Allah munafiki lọ́lọ́run fi ní innal munafikina ba'da a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run bá ní innal munafikina fi darkil asfali minan nar. gbogbo àwọn munafiki nísàlẹ̀sàlẹ̀ náà ni wọ́n wà, iná tí wọ́n gbóná ju ìtọ́wà lókè lọ. èyí tó wà lókè ibẹ̀ làwọn kèfèrí abọ́gi bọ̀bọ̀ wà. ṣe ní munafiki tí wọ́n mọ́sálásí tí ń darapọ̀ mọ́ wa tí ì sara wa, ìsàlẹ̀sàlẹ̀ náà ni wọ́n wà torí aburú tí ẹ ju ti kèfèrí lásán lọ. kọ́lọ́mọ́ sí wá ní munafiki o. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. wọ́n ní ṣíà bọ́rọ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà, wọ́n máa pàpè mọ́ra pé àwọn làwọn nífẹ̀ẹ́ ara alẹ́ ànábì sallallahu alayhi wa sallam. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. wọ́n ní kọ́dà wọn a máa ń pè wọ́n ní rọ́fídọ̀ yìí wọ́n pè nìkan ní Zaid ibn Ali ibn Hasan, Zaid ọmọ Ali ẹjọ́ ọmọ Hasan tọ́jú ọmọ Ali ibn Abi Talib. wọ́n ní wọ́n lọ lè bá wọ́n ní Zaid ṣe ìwọ́sù tó wà bí ìwọ ọmọ ànábì kí ló rí sí Abubakar àti Umar tó wá ní bí báwo àkàfàtà Abubakar wa Umar sẹ́yìn náà ti ń pè Abubakar ní kèfèrí àti Umar. Zaidu ní kayfa ukaffiruhuma, báwo ní ṣe máa pè Abubakar àti Umar tí máa pè wọ́n ní kèfèrí wa huma wazira jaddi Muhammadin sallallahu alaihi wasallam. àwọn méjèèjì ni wọ́n dúró ti bàbá mi tí ẹ̀sìn Islam tí ó fi tanná tó fi tan ìmọ́lẹ̀jù sí gbogbo ayé. àwọn méjèèjì wọ́n dúró ti ṣe Ọlọ́run bá wa. wọ́n bá kú lọ́dọ̀ rẹ̀ wọ́n ní àròfọ́ntana so wá rí ìtọ́ ọ̀sọ́ ni ìta gbé wá ọ̀dá padà kí ọ̀rọ̀ fádọ̀ ni wọ́n pè ní èyàn dá nǹkan padà fún wọn òfẹ́. láti gbà yẹn wọ́n fi ń pè wọ́n ní rọ́fídọ̀. àwọn kan sì ní rọ́fàdó khilafata Abubakar wa Umar, torí pé wọ́n dá ìjọba Abubakar àti Umar padà pé àwọn ò faramọ́. wọ́n ní ló já máa pè wọ́n ní rọ́fídọ̀. ló fi jẹ́ pé tọ́ba wọn gọ́wù lórí nẹ́ẹ̀tì nígbà míì ọmọ gbọ́ tó máa pè wọ́n ṣíà, nígbà míì ọmọ gbọ́ tó máa pè wọ́n ní rọ́fídọ̀. oríkì ní méjèèjì, kèfèrí ní orúkọ wọn gangan. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. àṣíàtú àníwá oríṣiríṣi wá ní wọ́n, oríṣiríṣi wọn làwọn ṣíà. àwọn náà wọ́n ṣe wọn ẹnu wọn ọjọ́ kan pátì ni wọ́n. àmọ́ àwọn tó gbajúmọ̀ jù lágbàláyé wọ́n ni wọ́n pè ní àṣíàtú al-ithna ashariya. àwọn ṣíà tí wọ́n ní gbàgbọ́ nínú àwọn ìmáàmù méjìlá. ṣẹlá àwọn ìmáàmù méjìlá ìjẹma àwọn náà ni Ali àti Hasan àti Hussein àti àwọn tó kù tí padà máa wá kàn
ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa hadafuhum wọ́n ní kí ni èrò wọn gan àwọn tàwí wọ́n ní wọn ò lérò míì tayọ pé wọ́n fẹ́ dá ìjà alẹ̀ láàrin àwọn sàhábà àtàwọn ará alé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láti fi dẹ̀sìn rú. Wọ́n wá fi lọ lè yan Abdullah ibn Saba ọ̀kan ní àwọn Júù Yahudi ipe kó lọ lè sọ̀rọ̀ di mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ padà ẹ̀sìn, wọ́n wá gbé fọ́tò pé àwa yìí la nífẹ̀ẹ́ Ànábì àti àwọn ará alé rẹ̀. Aisha sẹ́yìnpá ará alé Ànábì Aisha wọn ò ká Aisha mọ́ o. Aisha kèfèrí ni lọ́dọ̀ wọn, tí wọ́n bá dákọ̀ ya wa Aisha lọ́dọ̀ wọn Ṣíà ẹgbọ́ tí wọ́n ní la'natullahi alayha kọlọ̀bà lánà rẹ̀. Ó wà lérí YouTube ẹni tó bá gbọ́ lárúbáwá ni wọ́n ń sọ lèmi fi gbọ́. Wọ́n máa ń sọ̀rọ̀ pé Umar la'natullahi alayhi wọn lọ́nà bá ṣẹ́bílé. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ ẹkún ni o. Tìjání alákápò lẹ̀ tí láti ìrójútù ẹ́ o, Kàdìríyà onílù, Tìjání alásọ oníṣìlìgáàtà òun là ń kápò lẹ̀ ní òtí ìlọ́lẹ̀ tán o. Aburú lámì ló tún jálùwá o, kíkàlùkọ́ fọmọ ilé tí o kágbé àwọn jẹ́ ń bẹ nọ́ọ̀sì tí gbogbo dáwà tẹ́ bá ti ń gbọ́ tí wọ́n bá ti ń bú kanú sàhábà ẹkẹ́ tí kò ń bẹ́ o àlìjánà kan náà lọ́wọ́ òkùnkùn méjì o. Ẹni tó sì nígbàgbọ́ sọ́lọ́ àtànábì àti tànábì fi ilẹ̀ òun náà wọ̀ bẹ̀ kọ́lọ̀ mọ́ sí wa lọ́mọ aná ọlá agbára ọlọ́wọ́ tó bá tẹ̀lé pé wọ́n fẹ́ wọ náà ni lásán ìbá tó sàn díẹ̀. Wọ́n ti pinnu pé táwọn bá ti gbá ẹnìkan mú tí ò nígbàgbọ́ táwọn ní àwọn máa pa á ni. Wanted ní gbogbo ẹ̀yìn lọ́dọ̀ Ṣíà wanted. Yí padà wá sàlàyé gbogbo àwọn ìmọ̀ràn wọn mu'ammaratuhum lérí adamul islami lérí gbogbo àgbáláyé. Wa aqidatu ahli sunnati fi ahli al-bayti ẹ̀rí àwọn ará alẹ́ Ànábì sallallahu alaihi wasallam àwọn adájá ahli sunna wal jama'a anífẹ́ Ànábì anífẹ́ Ali anífẹ́ Fatima anífẹ́ Hassan anífẹ́ Hussein anífẹ́ àwọn ọmọ wọn nítorí pé àwọn ọmọ wọn yìí ọmọ Ànábì ni wọ́n. Kéèyàn ó nífẹ̀ẹ́ wọn ara ẹ̀sìn ni, kéèyàn máa ṣàdúrà fún wọn ara ẹ̀sìn ni, kéèyàn máa gbé orú ìjà kó gbogbo ẹni tí bá ń bú wọn ara ẹ̀sìn ni. Ọ̀rọ̀ àyàn ní lérí gbogbo mùsùlùmí. Ọlọ́run sọ fún Ànábì sallallahu alaihi wasallam, Ọlọ́run ní qul la as'aluka alayhi ajra. Ìwọ Ànábì sọ fún wọn kó tó kú ipé dáwà tó ń ṣe ìpèpè rẹ kìí ṣe pé ọfẹ́ gbowó oṣù lérí ẹ̀. Illa al-mawaddata fil qurba kọ́ọ̀kan sọ fún wọn pé tó àìmọ̀ lójú wa àti lẹ́yìn wa àwọn ará ilé mi nífẹ̀ẹ́ wọn o. Ẹ má jẹ́ ó jẹ́ pé ti bá kú láàrin wọn tán lẹ́wàá kẹ́yìn sí wọn. Ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú Quran 42 aya 23. Aya yìí ló dé gbogbo àwọn mùsùlùmí àgbáńlá ayé ipe agbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọ Ànábì àtàwọn ọmọ rẹ̀ àti fámílì Ànábì. Táṣẹ̀ fi mọ̀ pé àwọn táwọn yóò pùrọ́ ni wọ́n. Sábùbákírì ṣe fámílì Ànábì ni. Tálọ́fọ́mọ́ rẹ̀ fún Ànábì wa Muhammad jama tálọ́fọ́mọ́ rẹ̀ fún Ànábì wa Muhammad nínú àwọn sàhábà. Abubakiri jẹ́ kan bẹ́ẹ̀ ó fún Aisha ó ní kó máa fi ṣe ìyàwó. Nínú àwọn tó ń fọmọ rẹ̀ fún Ànábì Umaru jẹ́ kan bẹ́ẹ̀ ó fún Ànábì ní Hafsa ó ní kó máa fi ṣe kíni kó máa fi ṣe ìyàwó. Uthman bin Affan mọ̀ pé Ànábì fún ní Ruqayya ó ní kó máa fi ṣe ìyàwó. Nígbà Ruqayya kú Ànábì tún fún ní Umm Kulthum. Wọ́n ní kọ́dá Ànábì ní Umm Kulthum náà tó wá kú law kanat indana thalitha tó bá jẹ́ pé a bá tún lọ́mọ obìnrin mi tó tún dàgbà ní lazawwajnaka a bá tún fún Uthman. Ẹ̀yọ́ Miami nínú ẹ̀sìn wa àwọn tàwí tí wọ́n pè ní kèfèrí ẹbí ta ni wọ́n ẹni bá fún yàn lọ́mọ ó ti di kí ní jẹmọ́ ó ti dẹbí ẹni tẹ́ẹ̀fì mà pé kèé ṣe ìfẹ́ àwọn ará alẹ́ Ànábì lọ́wọ́ lẹ́bí wọn ìdẹ̀sìrú kálùkùránì ọmọ jálùkùránì mọ́ kẹ́lì ìsìlámù ọmọ lójútùmọ́ káwọn mùsùlùmí ká máa yọgi síra wa nítorí sẹ́ rí àkídà tá ń sàlàyé yìí ọlọ́mọdé àmà tí ọmọ kan bá lọ nọ́ọ̀sì tó bá lọ lè kó àkídà yìí wá àbọ́nà ọlọ́rin tó wá kó àkídà yìí dé
ìwọ bàbá rẹ̀ yọkọ̀ máa sọ níjọ́ tó wọ́n yọ̀bẹ sí ọlọ́run yọ́ máa sọ ní ìjọba ti ṣèṣì dásùn àmà kí ló hàn níbo làwọn ṣe àyí pọ̀ sí wọ́n ní Iran ni Iran 90% Iran ṣe àníwọ̀n àwọn lẹ́yìn tó máa wéláwà ní ráńdì báyìí àwọn kan wéláwà ní dúdú àwọn kan máa wé funfun àwọn ní dúdú yẹn làwọn tí wọ́n ní àwọn tírèsì wọn sínú àwọn fámílì ànábì àwọn ẹ̀jẹ̀ ànábì nìyẹn àwọn ní funfun yẹn àwọn yìí ní àwọn ọ̀tánmà ànábì àmọ́ gbogbo àwọn sàhábà lọ́dọ̀ tí wọ́n náà kèfèrí ni wọ́n àwọn ìyàwó wọn wọ́n lè jalbab wọ́n yẹ sábà lò nìkọ́ jalbab tó máa balẹ̀ gan black tí ó balẹ̀ tẹ́ẹ̀ ní ríbi kan lára wọn yàtọ̀ sí ojú wọn báyìí àti ọwọ́ wọn tí wọ́n máa ṣe súnsún báyìí Mákà ẹ̀yọ́ máa yá wa wọ́n pọ̀ ní Irani o wọ́n ní wọ́n pọ̀ ní Iraki náà díẹ̀ Saddam Hussein rahimahullahu ta'ala kọlọmbà ní kẹ́ a máa sàdúwà fún alùsúnnà ni ó Saddam ọkàn jẹ́ alùsúnnà oníjẹ́gbẹ̀ni àkídà alùsúnnà ló ní ibi ìwà nìkan ti bàjẹ́ máa ní lọ́wọ́ àwọn Yahudi náà ló sì kó bá wọ́n ti kó bá gbogbo ọba adẹ́lágbáwá nù àwọn Ṣíà àwọn ni wọ́n pàdé papọ̀ mọ́ àwọn Amẹ́ríkà t'Amẹ́ríkà fi lọ lè hangi Sọ̀dámù láàárọ̀ ọjọ́ ọdún léyá Sọ̀dámù sí ń kú ọmọ tọ́wà yìí àwọn Ṣíà tó wà nílùú wọ́n gbàjọba ní Al-Maliki mẹ́mẹ́ báyìí bí ọba ti kú Ṣíà ti gbàjọba ní Iraq báyìí wọ́n pọ̀ ní Pakistan wọ́n pọ̀ ní Afghanistan wọ́n pọ̀ ní Cairo wọ́n pọ̀ ní Syria wọ́n pọ̀ ní Kuwait wọ́n wà ní Jordan wọ́n wà ní Saudi Arabia Ṣíà wà ní Saudi Arabia àmọ́ ipa ká wọn ipa ṣe kíní ipa ká wọn síbẹ̀ wọ́n wà ní gbogbo ilẹ̀ Áfíríkà náà díẹ̀díẹ̀ wọ́n wà Nàìjíríà bínà North ni wọ́n pọ̀ sí jama àwọn tó ti di Ṣíà ní North nísìn Ọlọ́run nìkan ló mọ iye wọn wọ́n ti wá dé lọ́rin Ṣíà ti dé lọ́rin Ọlọ́run àbíọ́ pẹ̀lú agbára rẹ̀ kọ́lọ̀ mọ́sàbá ní paná wọn àwọn Ṣíà kọ̀ọ̀kan ti wà lẹ́kọ̀ọ́ àwọn kọ̀ọ̀kan ti wà lọ́nà Ẹgbẹ́dá wọ́n ti wà ní ọ̀nà Ìpájà lọ́nà Abẹ̀sán estate àwọn kan ti wà ń bẹ̀ àwọn Ṣíà kan kọ̀ọ̀kan ti wà ní island wọ́n lọ́kàn náà wà ńláńbẹ́ àmọ́ àti rí Ọlọ́run jàrí tàbáwárí kọ́lọ̀un kó fi mọ̀nà ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ látàrí àwa dúdú àwọ ọ̀dá kan mọ̀ ákàmá tí wọ́n ti ń poló nǹkan àwọn ará lọ ní nígbàtà wà ní Saudi Arabia ọ̀kan ní wa lọ́bá pélé làbúrò rẹ̀ bá ń pè é wọ́n jọ ń sọ̀rọ̀ lọ́bá ní bọ̀dá mi níbolẹ́wà ó ní òun sọ̀rọ̀ ní Saudi Arabia báyìí ni àbúrò mi bó ni wọ́n náà wà olóhun wà ní Ìlọrin àbí ibì kan lọ́dá kọjọ́ yẹn báwọn ní gbogbo nǹkan olóyìn má ní ti lékún sí kọ́dà wọn ti jọyìn àwọn ìjọ kan sí ṣe à ní wọ́n ṣe kíní ni wọ́n ń pè ẹgbẹ́ ní àwọn ọ̀dọ́ kan mà ẹ́rìyé mẹ́sẹ̀ kó sọ́wọ́ Tìjàní àtàwọn Kàdíríà kó wọn lóga nánu èmi ló tó délẹ̀ yóò gbọ́nà sánú wa eré burúkú tó tán tẹ́yìn bá ti lọ lè jọyìn sí àbáyì kò jẹ́ mùsùlùmí má lọ́dọ̀ Ọlọ́run àhámù akọ̀ ìdìhì àwọn èyí tó nípa nínú àwọn àdíọ́kàn wọn pọ̀ gan láwọn àdíọ́kàn tó burú jẹ́ tọ́tàkọ̀ Al-Qur'ani àti súnnà nínú àwọn àdíọ́kàn wọn náà ni pé yarawna anna imamata al-ithnay ashara rukinul islam na a'zam gbogbo ẹjọ́ bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ gbà pé àwọn ọmọ nábì àti Àlí àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n máa di àlífà lẹ́yìn ànábì oyè ìdílé ni ẹnìkan ò ní wá látọ̀ kan kọ́ wá máa di àlífà nínú ilé àkọ́kọ́ gbàgbọ́ wọn nu wọ́n humul mustahiquna lil khilafati ba'da rasulillah àwọn tá a fẹ́ kà yìí àwọn Ṣíà ní àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kan di àlífà al-Imamu Ali al-Murtada wọ́n ma orúkọ wọn àtoríkì tí wọ́n fún wọn ni Ali oye òun là kọ́kọ́ àlífà lẹ́yìn ànábì al-Imam al-Hassan al-Mujtaba tó bá kú tán Hassan òun ni àlífà lẹ́yìn Ali ẹ̀dá tẹ́fì ma kúrò pùrọ́ ni wọ́n ṣe àwọn mẹni tí ọkọ̀ kú wọn
ẹni kẹta alimamu ali zainul abidin imamu ali zainul abidin òun lọ́kàn lẹ́yìn náà alimamu muhammad al-baqir òun lọ́kàn lẹ́yìn náà alimamu ja'far al-sadiq òun lọ́kàn lẹ́yìn náà alimamu musa al-kadhib òun lọ́kàn lẹ́yìn náà alimamu ali al-ridha òun lọ́kàn lẹ́yìn náà alimamu muhammad al-jawad òun lọ́kàn lẹ́yìn náà alimamu ali al-hadi an-naqi òun lọ́kàn lẹ́yìn náà alimamu al-hasan al-askari òun lọ́kàn lẹ́yìn náà alimamu al-mahdi al-muntazir òun lọ́kàn. àwọn méjèèjì látàwọn dárúkọ yìí wọ́n ní ànábì dídí dárúkọ rẹ̀ ànábì sì sọ fáwọn sàhábà kó tó lọ fáwọn eléyìí ní ulafáwò ẹgbọ́ irọ́ burúkú. àwọn sàhábà Abubakiri àwọn ni wọ́n parẹ́. ànábì ní ọmọ kàkà gbogbo báyìí gbogbo àwọn ọmọ tí wọ́n dákọ̀ ìwé bí mi o tànábì fi ṣe kíní tànábì fi kú alààyè ń bẹ̀ńlẹ̀ ògbó ọ̀run lànàbí wọn máa sọ pé òun náà jẹ khalifa àṣetáni ẹni tí ń singi tí sì ń sọ fún yín pé wàfà títí ẹni ọmọ èyí tẹ́mi ọmọ sinú ọgbà gbójú ọ̀nà ní iṣẹ́ ṣetán ni ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn Islam ṣe rí ìdọ́gbẹ̀yìn wọn alimadi alimuntafir lòun òun ni wọ́n ní yọ́ wà nígbẹ̀yìn ayé yọ́ wà ṣe búlálà fún ìyàwó Aisha lérí ìsìnà tó sí wọ́n lóun ò tí kú ń padà